Aussi d'être cadeau séjour. Èmi ò rí kọ́ọ̀dù kankan o nígbà tí o di wípé wọ́n di wọ́n tẹ́jẹ́ kékeré fún nígbà tó di pé wọ́n múra fún wọn tán ni mo tó rí kọ́ọ̀dù. Mo ṣe níbi. Ó wà sí pé ó yẹ kí mo understand yìí. Ó gbé èèyàn wa ni. Bí kò dìde ní ọ̀la. Ẹ̀ta kò mẹ́ni pé a ní ìdí ẹlẹ́rìí alàgàtà torí pé ọ̀tọ̀ ní tí wọ́n máa gbé ọ̀tọ̀ ní tí wọ́n máa gbé káàkiri. Nígbà pé ara wọn fẹ́rẹ̀ lọ sí ẹ̀ẹ́dì ìsàlàyé. Àwọn àdéhùn mọ́tò àrè báyìí, àwọn wọ́n ń wẹ̀wọ̀n lọ́wọ́. Ẹnu báìkì yìí bẹ̀ ìsàlẹ̀ náà mọ̀ jìnnà díẹ̀. Báìkì wá ibà yìí wo kí ìlànà wo kí máa ṣe ń dà. Pè é lórí fóò. Gbọ̀pẹ́ ti dìde lẹ́ẹ̀mẹ́ pé ti dá pé ìmọ̀ èyí túmọ̀ sí gẹ́gẹ́ 2 months. 1-1 ní sẹ́ríkì kú. Ọ̀sán náà ni a méjì jọ kú.